níṣẹ́ ni ìbẹ̀rùbojo ló mà tún ti ń gba orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá láti ìpínlẹ̀ Sokoto, pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn ẹgbẹ́ apààyàn, ẹgbẹ́ tí ó ń fi ẹ̀jẹ̀ wẹ̀, ẹgbẹ́ afẹ̀míṣòfò tuntun bíi ti àwọn ẹgbẹ́ Boko Haram àtàwọn ẹgbẹ́ míì bẹ́ẹ̀, tá mà tún ní wọ́n tún ti jáde báyìí o, tó sì jẹ́ pé ẹ̀sìn ni làwọn náà fi bojú, tí wọ́n ń parọ́ pé ẹ̀sìn Islam ni àwọn ń jà fún. Ǹjẹ́ kí lorúkọ àwọn ẹgbẹ́ yìí? Ẹgbẹ́ Lakurawa ni wọ́n mà pé orúkọ wọn. Wọ́n ní àwọn náà jihadi, ìyẹn ogun ẹ̀sìn lọ́nà Islam ni wọ́n láwọn ń jà o, tó sì jẹ́ pé bá ṣe ń pa àwọn èèyàn ìwọ̀n yóò máa pariwo Allahu Akbar, ìyẹn pé Ọlọ́run tóbi lọ́ba. Ǹjẹ́ báwo làṣírí àwọn ẹgbẹ́ Lakurawa ìtúnṣe tú tó fi di pé ìbẹ̀rùbojo tó ti gba àárín àwọn agbófinró Nàìjíríà pé lásìkò táwọn ò tí ì ṣẹ́gun Boko Haram àtàwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tó jẹ́ Fúlàní tíjọba ń pè ní báńdíìtì, kí làwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò míì tó jáde. Igbákejì gómìnà ìpínlẹ̀ Sokoto Alhaji Idris Gobir ni ó máa tú àṣírí yìí, ìpè àwọn ẹgbẹ́ Lakurawa tó ní ẹgbẹ́ afẹ̀míṣòfò tó ṣẹ̀ṣẹ̀ jáde ní ìpínlẹ̀ Sokoto báyìí o, tó sì ti fẹ́ máa tàn káàkiri ilẹ̀ Haúsá, lásìkò tí Idris Gobir tó ń gbàlejò àwọn akẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ní ìpínlẹ̀ Sokoto ló máa tú àṣírí fún wọn, wípé nǹkan bí ìjọba àbílẹ̀ 5 ní ìpínlẹ̀ Sokoto lé àwọn ẹgbẹ́ Lakurawa ni wọ́n ti ń ṣọṣẹ́ tí wọ́n ń dà bẹ̀ láàmú tí wọ́n sì ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò gidigidi. Idris Gobir wá jẹ́ kó di mọ̀ pé àwọn ti tètè fọ̀rọ̀ ètò ìjọba àpapọ̀ létí àti àwọn agbófinró kó tó di pé gbogbo àwọn ẹgbẹ́ burúkú náà àwọn náà yóò tún gbọ̀rẹ̀gẹ̀jigẹ̀ bíi ti àwọn Boko Haram tápọ̀ òní ká wọn mọ́. Idris Gobir yà òwe Yorùbá lò ìgbé kí tí òbí tó dégbò olúgànbẹ ìlà ń ké sí, ìpè àwọn ti ké sí àwọn tí ọ̀rọ̀ kàn láì tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ Lakurawa, nítorí pé ó ní àwọn náà wọ́n ti ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ẹ̀sìn iná fi ń bojú bíi ti ẹgbẹ́ Boko Haram. Látìgbà tí Idris Gobir yẹn igbákejì gómìnà ìpínlẹ̀ Sokoto tó sì tú àṣírí, ìlàríwó mà ti sọ. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ó tètè mú òwe àwọn àgbà Yorùbá tó ní àti kékeré la ti ń pẹ̀tàn àrókò, tó bá dàgbà tán ẹbọ ni ó máa gbà, kó tètè ṣàmúlò ẹ̀. Èèyàn pé kó tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ Lakurawa yìí kó tó di pé àwọn náà yóò fẹsẹ̀ múlẹ̀ bíi ti àwọn ẹgbẹ́ Boko Haram tó wá di pé apá ò ní ká wọn mọ́, tí wọn yóò tún wá gbọ̀rẹ̀gẹ̀jigẹ̀ káàkiri Nàìjíríà. Nítorí tán ni pẹ̀lú bí apá àjọbọ̀ sí tí ìka ẹgbẹ́ Boko Haram tó jẹ́ pé láti nǹkan bíi ọdún bíi 15 tó ti ń bá wọn jà tí wọn tí ì ṣẹ́gun wọn. Wọ́n ní bí ẹgbẹ́ tuntun ìyún Lakurawa táwọn náà bá tún wá darapọ̀ tó ṣèkejì táwọn náà tó ń pààyàn kiri bíi Boko Haram, wọn ló ṣeé ṣe kápá ìjọba máa ká ogun wọn mọ́ rárá o, èyí tó sì lè fi òpin sí orílẹ̀-èdè Nàìjíríà.